Ẹ̀yin èèyàn ilé ìwò lẹ ṣe ẹ káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni a bá yín gbogbo lè ń kọ́ bí a ṣe gbọ́ wọ́n ní kábíyèsí wọ́n ní allegedly wọ́n ní wọ́n ignore àǹtí Wahem nítorí ariwo tó ń pa láti lọ rí àwọn ìbejì yìí. Wọ́n ní àwọn fámìlì àwọn fámìlì Tóbi wọn ò gbà kí àǹtí Wahem kó wá kí Tóbi o, ìpè wọ́n ní rárá àwọn ò fẹ́ kí wọ́n wá. So wọ́n ní ìgbà tí àǹtí wa gbọ́ ìpè wọn ò fẹ́ kí wọ́n wá, wọ́n ní àǹtí wa bẹ̀rẹ̀ sí rojọ́ fún kábíyèsí. Wọ́n ní ṣe ni kábíyèsí ignore ẹ̀. Gist tèmi nìyẹn, jẹ́ ká gbọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ nínú ẹ̀. Ẹ̀yin èèyàn ilé tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tí ẹ̀ ń darapọ̀ mọ́ channel wa, èmi ọmọ yín Mashola, mo kí yín káàbọ̀ sí Mashola Gist TV. Ṣé àlàáfíà ni ẹ wà gbogbo lè ń kọ́? A máa ń sọ̀rọ̀ nípa celebrity gist, royal gist, politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà. Ẹ̀yin èèyàn ilé tẹ́ bá ti subscribe o so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. À ń sọ Yorùbá lórí channel yìí nítorí pé a fẹ́ gbàgbé àṣà àti ìṣe wa. À ń ṣe advertisement lọ́lọ́kan òjọ̀kan lórí channel yìí. Ẹ kàn sí wa ní masholagistv@gmail.com. Ní ẹ̀kan sí masholagistv@gmail.com. Ẹ̀yin èèyàn lé ẹ subscribe, ẹ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ máa rí. Òkè ní ọlá yín á máa lọ, ọlá yín ò ní lọ ìsàlẹ̀ láíláí. Bí a ṣe gbọ́ o, wọ́n ní àwọn fámìlì olórí Tóbi wọ́n ní wọn ò jẹ́ kí àǹtí Wahem wá sí ilé wọn láti wá rí àwọn ìbejì yìí, ìpè wọn fún un ní access, ìpè the only person tí wọ́n fún ní access ni àwọn immediately family kábíyèsí àti Queen Naomi àti Dr. Elizabeth. Wọ́n ní wọn ò jẹ́ kí Mariam wá síbẹ̀. Bí a ṣe gbọ́ allegedly ni, ẹ jẹ́ ká jọ wọ inú gist tèmi. Bí a ṣe gbọ́ o, wọ́n ní ìgbà tí ó dé ilé àwọn Tóbi, wọ́n ní ó wà ní ìsàlẹ̀ níbi tí wọ́n ti ń receive àwọn àlejò. Wọ́n ní olórí Tóbi wà lókè pẹ̀lú àwọn ìbejì yìí. Ìgbà tó jókòó, wọ́n ló jókòó síbi tí gbogbo àwọn èèyàn jókòó sí láti rí ọmọ tuntun jòjòló àwọn twins yìí. Wọ́n nígbà tó yá tó yẹ kó lọ rí àwọn ìbejì yìí, wọ́n ní wọn jẹ́ kó lọ rí. Wọ́n ní wọ́n dá ọgbọ́n yẹn bí ìgbà tó yẹ pé àwọn ọmọ yẹn ń sùn, wípé àwọn ò dẹ̀ fẹ́ kí wọ́n jí wọn. Ìyá ọmọ náà ń sùn torí ìyá ọmọ ò sùn mọ́jú. Wọ́n ní wọ́n ń sọ bẹ́ẹ̀ fún. Bí a ṣe gbọ́, wọ́n ní ọjọ́ Saturday ni olórí Tóbi bí àwọn twins yìí. Wọ́n ní all the time tí Mariam lọ síbẹ̀, wọ́n ní wọ́n sọ pé àwọn ọmọ ń sùn ni. Wọ́n ní bí olórí Mariam ṣe feel ní pé kò fẹ́ kí wọ́n fẹ́ kí òun rí àwọn ìbejì yìí. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí lọ rojọ́ níwájú kábíyèsí nìyẹn. Ẹ̀yin èèyàn lé wọ́n ní bí àǹtí wa bó ṣe bẹ̀rẹ̀ sí rojọ́ nìyẹn pé wọ́n fẹ́ kó ń rí àwọn ọmọ yìí ni. Ṣùgbọ́n nǹkan tí èmi kàn fẹ́ sọ̀rọ̀ lé lórí nípa ọ̀rọ̀ yìí ni pé èmi ò rò pé kì í ṣe pé bóyá wọ́n fẹ́ kí àǹtí wa rí àwọn ọmọ yìí. Ṣùgbọ́n ṣe mọ̀ pé téèyàn bá ṣẹ̀ṣẹ̀ bímọ báyẹn, àwọn ọmọ yìí wọn kì í jẹ́ kéèyàn sùn lóru. Àwọn ọmọ máa sunkún láàrin òru ni, tó jẹ́ pé ìyá wọn gan ò ní lè sùn. Gbogbo wa náà la ṣàbíyamọ rí náà. Àárọ̀ ni àwọn ọmọ yẹn máa ń sùn. Tó bá dẹ̀ ti ń sùn báyẹn, ìyá wọn náà gbọ́dọ̀ máa sùn ni. So èmi feel pé nǹkan tó ṣẹlẹ̀ níbọ̀ bóyá àǹtí Wahem bóyá wọ́n lọ ní wrong time. Ìtorí ẹ̀ ni wọn ò fi jẹ́ kí wọ́n rí àwọn ọmọ yìí. But wọ́n ní gbogbo bí àǹtí wa ṣe ń rojọ́, wọ́n ní kábíyèsí ignore àǹtí wa ni. Ẹ mọ nǹkan tó ń ṣe kábíyèsí. Àwọn gan go through a lot right now. Ambele tàsí kéèyàn kan wà máa wí àwíjàre níwájú wọn. Ẹ̀yin èèyàn lé ẹ dẹ̀ rántí pé ìgbà tí olórí Tóbi wà nínú oyún, àǹtí wa yìí òun ló ń attack olórí Tóbi, ìpè bóyá surrogate mom ló fẹ́ ṣe. Allegedly bá a ṣe gbọ́ ni o, to the extent pé ó ń sọ pé bó ń blow inú ẹ̀. A gbọ́ gist yẹn náà lórí social media. Allegedly pé Tóbi ń blow inú ẹ̀, ó ń fi nǹkan blow inú ni pé Tóbi ò lóyún. Allegedly bá a ṣe gbọ́ ni. So right now àmọ́ reason tí àwọn family Tóbi tí wọ́n fi ní àwọn ọmọ ń sùn. Àwọn ọmọ lè máa sùn lóòótọ́, kò séèyàn kankan tó débẹ̀. Allegedly la gbọ́, adẹ̀níká wa bring ẹ̀ fún yín. So wọ́n ní pé èyí wọ́n ní kò
bá àǹtí wa lára mu rárá ipe bó ṣe lọ ọbẹ̀ yẹn bígbà tó yẹ pé kán ní kó lọ sókè kó lọ jókòó ti àwọn ọmọ yẹn ni wọ́n ní so wọ́n ní bígbà tó bínú kúrò níbẹ̀ ni allegedly bá ṣe gbákan ní ká wá torchlight fún nǹkan tá a gbọ́ ni etí tẹ́ fi ń gbọ́ wò ní di ọwọ́ tẹ́ fi ń tẹ subscribe like kò ní kan ìsàlẹ̀ àpò ní àṣẹ ọlọ́run ọba okay ní ọlá yín á máa lọ please share this video like and subscribe God bless you all.